gbogbo wọn báwọn ní kúkúrú àǹfààní ní lábẹ́kúta wọn pé kínní lọ́dún méjì nígbà tó yá ọ̀rọ̀ àwọn àjàmọ́ àbẹ́kúta míì nínú àwọn tó kù ìdíje iṣẹ́ àǹfààní lọ́gbà àǹfààní ni wọ́n gbé lọ́dún kan ọ̀rẹ́ ilé àwọn ti méjèèjì tá a sì ní dáadáa kápò ní rẹ́ǹtì ilé àǹfààní lọ́sọ̀ tí ti rí rẹ́ǹtì ilé ọ̀nìbọ̀wọlé ọkùnrin kan ní wọ́n pè é mọ́rin ní ẹ̀dínkùsọ ní ìṣiṣẹ́ rẹ́wùwé ilé ọ̀dàgbà lákòókò ọ̀kan lọ́sùn kan àgbáyé ìlọ́nà òkè kílọ̀ kékeré àtúntàlẹ̀ kéde wá ọkọ̀ kékeré ẹgbẹ́ ọkọ̀ ẹgbẹ́ olórúkọ ilé ìgbàgẹ́rì. Abẹ́kúta la wí. Wọ́n ní Abẹ́kúta la wí. Kọ́dà àwọn tó ń dá alẹ́ ní kékeré ní owó tí wọ́n tó fún wa ìdílókúnlẹ̀ ìdí ọ̀rẹ́ ní débẹ̀. Wọ́n tún ní ọ̀rẹ́ ìgbẹ́ kí ló tún ọ̀rẹ́ ní ilé yìí ìdílókúnlẹ̀ báyìí kọ́ ọ̀rẹ́ ní débẹ̀. Ní kúkúrú, alo Abẹ́kúta lọ́dún mẹ́ta sí pẹ̀lú Hájì Babalẹ́lá alo ní Gòlóòsù ní ilé iṣẹ́ Máríkà. Ó ṣiṣẹ́ yẹn máa bákàrà rẹ̀ fún wọn. Tọ́ọ̀kì máa lọ wá. Ìkíni ní máa ti tọ̀síìrì. Nínú ọ̀rọ̀ ẹ̀mí ti ṣe tọ̀síìrì láyà. Lọ́ba lọ, àjọ apàdé. Bá a ti ṣe nù. Àwọn pàtó kò ń gbọ́ ọ̀rọ̀ wá já sí pé àyàfi kí Mẹ́ríkà sí kó ní Mùsùlùmí yóò dúkù. Abẹ́kúta yóò ní pé lọ́ba wá ti Ìbàdàn ní kábọ̀ àti Èkó. Lọ́ba ti tún ṣe ara. Ìbàdàn là arẹ́kùnkì ọ̀dà mẹ́. Ìkódà arẹ́kàdé ọ̀dà mẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì sọ́sùn wọn. Pẹ̀lú ọ̀pọ̀ náà. Alhamdulillah, nígbà tá a ti gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ yìí ọdún méjì Ansarudeen ní wọ́n ń sanwó ilé pẹ̀tẹ́sì tí wọ́n fi bẹ̀rẹ̀ ètò náà nígbà náà tó jẹ́ pé òkè ni wọ́n ń lò fún class ìsàlẹ̀ náà ń lò fún ruwak nígbà náà. So lẹ́yìn ọdún méjì ẹ̀mọ̀ gbogbo ẹgbẹ́ tó bá ti di pé bóyá kò mọ mọ́wó wọlé àwọn náwó síbẹ̀ ni wọ́n fẹ́ fà sẹ́yìn tá a sì rí àwọn míì tó dó tì wọ́n pé kíní yìí kò yẹ kí iṣẹ́ yìí dúró, táwọn kan sì padà gbé iṣẹ́ náà tí wọ́n support ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí san owó náà lọ láàrin ọdún kan míì. Wọ́n bẹ̀rẹ̀ sí san owó náà ní àárín ọdún kan míì hátà tó fi di pé bàbá Sheikh Adam náà wọ́n wá wò pé ó yẹ kí mustakbali tó ṣe dáadáa kó wà fún ètò táwọn ń gbé lọ́wọ́ yìí tó wá bí lílọ sí Agége. Tó alhamdulillah ìgbà tí wọ́n wá dé Agége bó lọ́nà náà ṣe rí. Tó ibo ni Maulana Sheikh Adam ń jẹ sí nígbà náà níbi iṣẹ́ dáwọ̀ àwọn tó ń gbé lọ́wọ́ ìdẹ́ńta ló ń dúró sílé kéwú. Nígbà tó ti wá di pé wọ́n gbé lọ ságége yìí bó ni wọ́n ṣe ń ṣe nígbà tó sẹ́ni tó ń sanwó oṣù fún wọn mọ́. Bàbá Sheikh Adam jẹ́ ká mọ̀ pé owó táwọn mọ̀lẹ́kẹ́ ó bá san àwọn jọ ń pín oníkálukú fún mọ́ gbọ́ bùkátà àwọn fámìlì rẹ̀, àmọ́ bùkátà bàbá lè lápọ̀ ju títà wọn lọ. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu bàbá Àgbàlá Gègé. Àwọn wàá sí ìmọ̀ wa lọ́dà ìwádìí bàbá kí aláàjì ọ̀kárẹ́ nìkan tó sí wa èmi ń lọ àjàṣe ìwọ́n ń lọ ìkíní tí ọ̀kárẹ́ nìkan kan wá wọ́n dà wọ́n èyí tó kù ní wípé wọ́n ní kíní máa yẹ́ lọ́nà ọgbà àdúgbò mẹ́wàá gbogbo àwẹ̀ látòkòdé lẹ́pọ̀ mẹ́wàá wọn kò ní kéde gbogbo àwẹ̀ látòkòdé lẹ́pọ̀ mẹ́wàá lọ́mọ yẹn ní gbogbo ẹ̀. Ṣé ká mẹ́wàá ní ọlọ́wọ́ dìgbò mẹ́wàá kó apádà kó lọ́ọ́ jókòó lágéèjì bọ́ọ̀ bá ní jókòó sílẹ̀ kù nínú èmi tó bá ta nínú Agége tó kù tí ẹ jókòó lágéèjì káfí lè tibẹ̀ rí ilẹ̀ Agége báàbà kó lọ kọjá pé ìwọ ti mọ̀ ó ti mọ̀ ní tí ó ti ṣe wá ń tẹ̀ wá Agége lónìí. Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ kọ́lé ní ẹ̀dẹ̀ máa ń lọ ẹ̀jẹ̀ àbá yọ̀kọ̀ Ọlọ́run gbọ́dọ̀ wa tó sì ní àjọ dákàtà lọ́dọ̀ àwọn àjọ lọ ẹ máa ń sanwó oṣù mẹ́ta owó oṣù mẹ́ta ni là ń gbà tààrà tà ẹ̀ náà láti sanwó ilé láti má dé jìgìrì láti láwọn akóyò òkú pípẹ́tù lọ́ba pọ̀ kankan wọ̀ èmi náà gbó ọkàn fún kájà máa wá dàbára kápò fún àwọn ìyàwó wa ká máa wá dàbára kí àsìkò mi ò dúró bó ti rí inú ni. Àmọ́ ọlọ́wọ́ ọ̀yọ̀ da ẹ̀mí gbígbé bẹ́ẹ̀ fún torí kò káàkiri àti ẹgbẹ́ ìdíje lọ́jọ́ náà. Kámẹ́rà rẹ̀ náà ni àwa lọ́kẹ́ láti. Alhamdulillahi Rabbil Alamin. So adọ́pẹ́ fún Ọlọ́run
ọ̀rọ̀ náà ni a ti gbọ́ tí ó ti clear yìí. Kò wá kí fídíò yìí gùn, àti pé àníyàn wa ta fi ṣe fídíò yìí a ṣe ní ṣe pé kí a fi ní issue pẹ̀lú ẹnikẹ́ni, gẹ́gẹ́ bíi pé ọmọ ìyá kan náà ni gbogbo wa, àmọ́ ibi tó bá yẹ kéèyàn clear ká clear rẹ̀ ni. Àmọ́ èyí tí ń fi gbẹ̀yìn rẹ̀ ni pé kódà nínú ọ̀rọ̀ tí bàbá Sheikh Adam sọ fún wa, wọ́n jọ yé wa pé nígbà táwọn wà lábẹ́òkúta, tí ó bá fẹ́ mọ rú wa lójú pé ǹjẹ́ wọ́n ń gba owó oṣù ni àbí wọn ò gba owó oṣù papọ̀ mọ́ bàbá Léla, wọ́n jọ yé wa nínú ọ̀rọ̀ wọn pé àwọn lọ approach àwọn Ansarudeen pé iṣẹ́ missionary ni mò ń ṣe tẹ́lẹ̀, àmọ́ nígbà tí mo tún fi lè ké òkun yìí, ó yẹ kí ẹ fi owó kún owó oṣù mi, tó sì jẹ́ pé tá bá wò ó nǹkan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ni nǹkan tí wọ́n ń béèrè, bọ̀ Ansarudeen ò gba nǹkan náà wọlé. A bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀, ákíbà tí ó dáa tọ́lọ́run ṣe fún gbogbo àwọn àgbààgbà wa ńìlọrin, tí a bá wo ẹ̀yìn àfá àgbà á rí pé kò bàjẹ́, tá bá wo ẹ̀yìn Àlájì àgbà á rí pé kò bàjẹ́, tá bá wo ẹ̀yìn Bàbá Lágége á rí pé kò bàjẹ́, gbogbo wọn náà ni à ń rí orí pa wọn. Ọlọ́run nílùú Ìlọrin ṣe dáa tó yìí, Ọlọ́run má bàjẹ́ o. Gbogbo ẹni tí ó bá ba Ìlọrin jẹ́, tí ó domi àlàáfíà inú Ìlọrin rú, Ọlọ́run wọ́n sábà wa jámánà orú ẹni bẹ́ẹ̀. Tọ́ tá bá rẹ́nikẹ́ni tó bá jáde tó bá ní òun fẹ́ takò wá, ẹ já ní lọ́kàn pé èmi Abdullahi Salman nìkan ló ń takò Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori, àwọn ni orú ẹni náà ń takò. Àmọ́ tó bá tún necessary tá bá gbọ́ nǹkan kan tó yẹ ká tú jáde, à ń ṣàdéhùn pé lágbára Ọlọ́run á tú jáde wá clear. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.